oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí màá lọ bú sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí màá lọ pílẹ̀sì wọn lọ́wọ́ tó wá fi nípa sáà mi ò dé ọwọ́ tí mo wà nínú nítorí bí oníṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ wọ́n fẹ́ ń lò lóun dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ẹ̀mọ́ mọ́ ẹnìkan wá sọ pé Ààrẹ wọ agbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wọ agbádá níbo lè ẹsẹ̀ Lakítọ́lá ń lọ tí ò wọ agbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ agbádá àbí kò wọ súùtù tá a lè fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ òdìbò sínú ààrẹ tó máa ń jólò sí. Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n tú àwọn àṣírí ńlá fún Agbala Gabriel o àmọ́ kí wàá nìkan ní Olójúsọ́ọ̀sì TV ẹ kú àtàárọ̀ báwo níṣẹ́ o àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ẹ wò ó Iba Gani Adams wọ́n tẹnu bọ̀rọ̀ àwọn àṣírí tó lágbára òun ni wọ́n tú lé Agbala Gabriel lọ́wọ́ o. nípa security ogun bandit lẹ́nìí lọ́la nípa ìjọba tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí nípa àwọn èrò ẹkùn security network ó gbẹnu tán àwọn àṣírí ńlá ni o. òun ni wọ́n tú lé Agbala Gabriel lọ́wọ́ o. ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó láti bẹ̀rẹ̀ dópin kẹ́ rí kúlẹ̀kúlẹ̀ fọ́nrán yìí ní agbára ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan-an ẹ ṣe. lẹ́yìn ìgbà tẹ́yìn náà bá wo fídíò yìí tán ohun tẹ́ bá rí sí ẹ sọ káàdì jọ kọ́gbọ́n ó yá lókè lọ́hùn. Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o ìlú báyìí lẹ́wà o ìlú báyìí lẹ́wà ìlú báyìí lẹ́wà o. wọn náà ń pè ní catastrophe on security strategy. gbogbo breakthrough tá a ti ní láyè ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn ní record ẹ̀ ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmúọ̀dọ̀fin just 3 weeks ago obìnrin ọkàn ṣe Yorùbá àwọn Yíbò kan àti àwọn ará Kútọ̀nù àwọn ọgbìn àwọn adẹ̀wọ̀ tínúra wọn ò dẹ̀ record nígbà tó wọnú rẹ̀ nígbà tó ń liberate woman yẹn tó ń lọ tó record síta. èyí àwọn gbogbo kọ́tà ti ṣe nílùú adáwọ̀ fẹ́ ṣe operation ká record ẹ̀ because tó bá record ẹ̀ tó ti lọ post ẹ̀ àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé tó bá gbé dé nùgbó wọn bá rí pé ti post ẹ̀ pé ti close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. In the process you are putting the life of that person in danger. àwọn tó ti mú yẹn tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí media àjò ẹ ti close wọn lè pa wọn. wọ́n lè pa wọ́n. wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́ ẹ jẹ́ ká ṣòtítọ́. wọ́n pariwo wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o ibodè sáádú mo ní kíkó ṣe dáadọ́ sáádú wà tó yẹ jìnnà sípò tó ibodè sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. o sínú gbogbo ya fọ́tò o record bó ṣe ń gbé jáde a máa tọ́ra wa lórí àgbòlé Yorùbá. nǹkan tẹ́lẹ̀ ò tẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé ètí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. èkejì tí àwọn gómìnà bá gbà mo call for state police mo ti call for state police nsìn ó ti lé ní more than 20 something years mo ti call pé kí ìjọba ṣe state police for restructure. èmi state police yẹn ni
National Assembly ṣe báyìí wọ́n ń ṣe díìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí kí president buwọ́ sí ní president bá di buwọ́ sí ní state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́ ọpọlọ lẹ́yìn fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi àmọ̀tẹ́ àwọn tí OPC bá fẹ́ wọ gbólókè ògùn àrí kó less than 2 to 3,000 people wọ́bẹ̀ yìí olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí aláàbí mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dá ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òkun tí gómìnà Mákindé ò fọwọ́ sí ṣe mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà wọn ò ní impose kọfí ìgbésìn àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ní gómìnà wò pé ta ló improve security architecture wèyí gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀ ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú nínú gbogbo plan ta ní bóyá wọ́n fẹ́ praise ransom ni àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni ọgbọ́n ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe owó ẹ̀ fún ẹ tó bá collaborate pẹ̀lú wọn torí tó bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign if an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló gbowó kí ló gba location fún kí làwọn sọ́yìn ẹ̀ fún kí ló campaign fún so rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú wọn mo fẹ́ fún yín ní good example tí ẹ̀yọ́ bá jẹ́ landlord nulẹ̀ tó ẹ̀kọ́ olóòlù nulẹ̀ ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì pàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún kò possible báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpínsá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí pa star mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí mi ò ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ o ò fẹ́ ń lò ló ń dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ẹ̀ mọ́mọ́ ẹnìkan wá sọ pé ààrẹ ń wá agbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wá agbádá níbo lè ẹsẹ̀ Lakítọ́lá ń lọ tí ò wọ agbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ agbádá àbí kó wọ súùtù ta lè mi fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ òní kò sí ìran ààrẹ tó máa ń jólòṣì àbí ààrẹ látòòṣà 1860 to 1886 tẹ́ bá mọye ilẹ̀ tí ààrẹ látòòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀ about 2 to 3% of the entire Ìbàdàn ààrẹ látòòṣà ló ní ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ. tó ọ̀rọ̀ ni ààrẹ sọ yìí ó ṣẹ̀dẹ̀ mọ̀ Yorùbá sọ pé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò ó kí lẹ́yìn rí sí i wọ́n ti sọ ìdí tó fi dàbẹ́ ni pé wọ́n dàgúnlá sí àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ ààrẹ lé lórí tí àwọn afẹ̀míṣòfò dẹ̀ ń pa wọ́n lójú ayé wọn wọ́n ní pé ààrẹ orílẹ̀-èdè yìí àwọn àti wọn kì í ṣọ̀rẹ́ àwọn ò dẹ̀ fẹ́ ṣe àṣìṣe àwọn ò fẹ́ tàsé agẹrẹ débi pé wọ́n máa gbé àwọn dè wọ́n máa fòfin gbé àwọn dè ẹ gbọ́ báwo lẹ̀yin ṣe rí sí excuse wọn yẹn ìyẹn àwáwí wọn yẹn kí lẹ rí sí ẹ ṣe bẹ́ẹ̀ lórí lóòótọ́ ohun tẹ́yin náà bá rí sí ẹ já gbọ́ ní comment section bóyá o lè ní àmọ̀ràn tẹ́lẹ̀ fún wọn tó lè jẹ́ ọ̀nà àbáyọ ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.